ṣẹlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ Kasala rẹ́kẹ̀rẹ́kẹ́ ló ń ṣẹlẹ̀ o. 1 minute. Okay. Yes. Àdúgbò ilẹ̀ ń gbé ni. Àdúgbò mo gbé ibẹ̀ yẹn ni mo ṣe kó débẹ̀ yẹn ni. Ní Bọ́lá àjọjẹ́ ní bọ́. Lóòótọ́. Ẹ náà. Èmi àti àbúrò mi àti máa ń rí yín ládùúgbò yìí ní ẹnujọ́ mẹ́ta yìí, so ó dẹ̀ ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. Ẹ jọ̀ọ́ ẹ kó bírèkì. Àbúrò yín ni àbí ẹ̀gbọ́n yín? Yes, àbúrò mi ni. Àbúrò yín ni? Àbúrò mi ni. Kí ló ṣẹlẹ̀? Ẹ dẹ̀ sọ pé kí n ṣe pé ẹ mú gbó. Rárá o, gbóbi ti bá o, àbúrò mi ni. Kí ló wá ṣẹlẹ̀ kí náà fẹ́ rí mi fún? Fẹ́rí fọ́rọ̀ tó wà very important, so mo fẹ́ kó fúnra ẹ̀ kó bá yín sọ. Àbúrò yín dẹ̀ ni? Yes. Ẹ ṣe kò le? No, kò sí nǹkan tó le rárá. Ẹ wò mí ò ní gbogbo táìmù yẹn, mo níbi tí mò ń kánjú lọ náà. Ẹ ní sùúrù, kí ló le tó yẹn? Mo níbi tí mò ń lọ ni. Ibo lẹ ń lọ tó wà important tó ilé? Owó ilé wọn ládùúgbò yìí, báwo lẹ ṣe ń san? 60,000 naira ni mo san fódìdí yàrá kan. 60,000 naira. Owó kékeré ni lọ́dọ̀ àbúrò mi, ó máa san náà. Níbo? Ó máa san? Ẹ wo ẹ fi yẹn lẹ̀ 60,000. Ó máa san? Péré. Àbúrò mi gan wá ń wò mí. Àwọn ń wò mí gidi gan báyìí. Ẹ ń wà òkè náà, ó dẹ̀ lówó dání, ó máa tọ́jú yín. Òkè ṣé wọ́n lè bá mi san owó ni? Wàláì, owó lé ló kéré jù. Ó máa fowó tú gbogbo láìpẹ́ yín ṣe. Pé wọ́n kò fẹ́ rí mi. Wọ́n bá mi san owó lé. Ẹ̀yin ẹ̀ kẹ́ ríra yín ná, kẹ́ jọ sọ̀rọ̀, kẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀, kẹ́ mọ WhatsApp. Wọ́n ń ṣẹ́jú sí mi, wọ́n ń dégbò. Ẹ̀yin náà ẹ ṣẹ́jú sí náà. Kí Yóò ló gbé ṣe kí yín náà? ìṣẹ́jú sí padà. Ẹ nà ó pọ̀. Ó máa rí, ó máa san mẹ́. Ó máa san sẹ́ẹ̀, ìyẹn ló kéré jù. 60,000 owó lé, ó máa san, ó wà òkè gan. A jẹ́ kí wọ́n lówó gidi gan nìyẹn o. Ẹ lọ bá ẹ súnmọ́. Ẹ súnmọ́ jẹ́ kémi. Ẹ má ti ẹ̀yin náà ẹ má ti lọ. Ẹ ti lè fi wálé bẹ̀yẹn àti sọ̀rọ̀. Irọ́. A ṣe mọ̀ pé tọkọ àti ìyàwó tó bá ti mójú ara wọn, aláàrẹ̀ náà máa yẹ̀ bá ní. Àti ìfẹ́ rà náà, àti ìṣe mo ti ń fẹ́ wọn ni. Ẹ wo ẹ bára yín sọ̀rọ̀ jọ́kẹ́. Èmi ni wọ́n ní pé ẹ fẹ́ rí mi. Mo like ẹ, mo níbi tí mò ń kánjú lọ bẹ́ẹ̀ ṣe ń wò mí. Mo fẹ́ rí ẹ. Èmi náà ni now. I've been looking at you for this now. Let's not just beat around the bush. I like you. Àwọn sí èrè méjì. Àní ẹ máa tẹ́sẹ̀. You like me? Yes, I like you. Wàhálà máa ṣẹlẹ̀. You like me gangan? Yes, I like you. Èmi náà ni. Mi tó like you náà ni mo ti dé. Mo fẹ́ fẹ́, I want to date you. Mo fẹ́ fẹ́ sílé gẹ́gẹ́ bí ọkọ. O fẹ́ fi mi ṣàdé orí ẹ̀. O fẹ́ fẹ́ mi gangan. Bẹ́ẹ̀. Ṣé o rí bó ṣe ń wò mí? Gbogbo nǹkan tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ pé kéèyàn máa fẹ́ ọ̀rọ̀ bọ̀ àbí nǹkan tó bá ti tóbi, mo ti yọ ọwọ́ mi, mo ti yọ ogun ẹsẹ̀ mi kúrò níbẹ̀, mi ò like ẹ̀, mo ti stop ẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo like ọ̀rọ̀ bọ̀ ìsìn ilẹ̀ panu fẹ́ máa fẹ́. Mo rè mo ti mi. Ṣé o mọ̀ pé ọba àrákátá lórúkọ tá à ń pè wọ ọ̀rọ̀ bọ̀? There's nothing wrong dating a fat girl. Is my own fat girl not okay? You are good. I'm not that fat. I'm not even fat. Okay, but you are not fat. I'm not fat now. Don't I look good? You look good. In fact, you are seductive. So what's the problem? My fatness is okay. I'm not that fat. Take a very good look at me. Don't I look good? You are very look good. In fact, you are look seductive. But ṣé o tún kù nǹkankan o. What's that? Bó ṣe ló máa sanwó ilé mo ti gbà. You will pay my house rent. Sure, that's not a problem. You will pay it. Sure, that's not a problem. Ṣé o lè fún mi ní 10,000 lọ́jọ́ méjì. I'll have to think about that. You will think about it. Yeah. Ẹ máa think kí n máa gbá tèmi lọ. Oh yeah, come, I will pay. I will pay. 10,000 lọ́jọ́ méjì. Sure, that's not a problem. Mo dẹ̀ máa mú igbó gan. Mo máa mú igbó gan o. That's not a problem. Kò sí wàhálà. Ó dúkù nǹkankan o. Ó dúkù nǹkankan o. Ṣé tá bá dé orí bẹ́ẹ̀dì, ṣé mo máa lè ká ẹ̀ bó ṣe wù mí? Ṣé mo máa lè ká ẹ̀ bó ṣe wù mí? O sure? Ọ̀rọ̀ mi tí mò ń sọ yìí ẹ bẹ́ẹ̀dì wò. Bẹ́ẹ̀dì kì í wo. Take hold it. Bẹ́ẹ̀dì wò. Ṣé bó ṣe máa bẹ́ẹ̀dì nìyẹn ni? O ti rí bí ajá ṣe máa ń ṣe yọ̀dí ni. You don't know doggy. Kábí dọ́gì jáde wàwà kábí dọ́gì ni o fẹ́ kábí dọ́gì lórí bẹ́ẹ̀dì ni kò tí mo sọ nìyẹn kó o káwò mi mo ní fẹ́ mọ́ àmọ́ àbínú lọ o. Ó yá bend náà ó yá kábí dọ́gì ń. Àǹtí mi ẹ má bọ̀ àǹtí mi wọn ò mọ nǹkan tí mò ń sọ ẹ dúró báyìí ṣe bẹ́ẹ̀ ṣàṣọ bí kí n fẹ́ bẹ́ẹ̀ ni náà ẹni kí n fẹ́ because olólùfẹ́ fẹ́ mi kì í ṣe mi ni mo ní mo fẹ́ fẹ́ o
ṣé kí n má bínú lọ. ẹ má bínú lọ kí ló lè tó yẹn. kí n má bínú lọ. ẹ má bínú. ṣé àwọn kémo ní kán kábẹ̀ wọn ti kà ṣe é ṣọ́ọ̀bù máa lè ká. ó máa ká dáadáa torí pé ìtàlá wà ní tó bá pẹ́ ẹnìkan máa display fún yín kí ni. ẹ jẹ́ kí n sọ nǹkan tí mo fẹ́ ṣe fún yín ẹ jẹ́ n sọ bóyá kò yẹ yín gan fún ara yín. ìkọ́ tó ní iṣẹ́ rí ó kábà máa wọ́n wẹ̀ sókè bá máa wúyán wẹ̀ mọ́ ojú ẹ̀. màá ní kó lọ bẹ́ẹ̀ yẹn màá ní kó mẹ́sẹ̀ báyìí kó mú báyìí no ẹ má ẹ̀kọ́ ẹ̀kọ́ lọ báyìí ṣé mo lè kà bí ẹja kò tẹ́bi ẹlẹ́. ó easy ṣọ́ kó máa ṣe. Can you do it? bí a kẹ́ máa lọ lé gan. You do it? Yeah. You will do it? Ó ti parí. Ṣé rí àdúrà gbogbo wa ló gbà. ẹ̀yin lẹ promise mi pé ó máa fún mi ní owó. Mo trust you. You give me money if I want money. Yes. Money okay. is not the problem. Money is not a problem. Yes. Ṣé rí mi fẹ́ ṣé rí mú kọ̀kọ́ tí wà tí mo fẹ́ ṣe báyìí. Mọ́ èmi ti ní kí n mú ìyàwó wá ti pẹ́ èmi ni mo ń fọ́nbù. Imagine. Ṣùgbọ́n ìgbà tí mo ti rí èèyàn tó lè máa bọ́ mi báyìí ẹ jẹ́ kí n kúkú mú un lọ lé wa. Ó ti yá ó yá. So ẹ jẹ́ kí n kúkú mú un lọ kí n lọ fi hàn mọ̀lẹ́bí mi pé mo ti rí ìyàwó ṣó ti yẹ́ rí. Yes. Ṣé rí pé àjọ fit. Ẹ wà compatible kan. Ẹ̀yin náà get ẹ̀. Rí i pé ṣé rí àná mi lẹ́yìn tí Bẹ́ẹ̀ ni o. ẹ̀gbọ́n ìyàwó mi. Bọ̀tí Ọlọ́run iṣẹ́ Ọlọ́run pọ̀ o kọ́lọ́run tó lè fi yín ṣe ẹ̀gbọ́n fún àǹtí. Fi yẹn sílẹ̀ jàre. Ẹ̀yin náà ti marry náà. Bẹ́ẹ̀. Ẹ ti marry. Bẹ́ẹ̀. Ok kò sí wàhálà ẹ jẹ́ kí èmi mú lọ lé wa. Kò sí wàhálà. Mo fẹ́ lọ fi hàn mọ̀lẹ́bí mi pé mo ti fẹ́ ìyàwó. Ó ti tán. Ṣé kí wọ́n á jẹ́ kẹ́ ẹ mọ̀ kankan kò sí èèyàn tó lè gbà lọ́wọ́ bó ṣe wà yìí. Ta ló tó bẹ́ẹ̀? Ó sì mí lẹ̀ ń wò yìí ìsà òkú mi rè. Oh my God. Màá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìfẹ́ wà. Wọ́n tuntun fẹ́yàn láyé tèmi àti ẹ̀ máa tún yàtọ̀. No. U-turn. Ẹ̀yin ẹ̀ lè máa lọ sí Oka Kasala. Lóòrùn ó ti pẹ́ tí mo ti fẹ́ ọ̀rọ̀ bọ̀ but opportunity yẹn ò yọ fún mi ni ìsìn tí mo wá ní opportunity tó wà máa bọ́ mi ìfẹ́ tí mo ní sí ẹ̀kú síyàn tó lè gbà. I am you are me kulikuli no dey carry last gbé gàrí dé you are me ṣúgà ò lè bá ẹ̀pàjà láyé ọ̀rẹ́ ni wọ́n aṣọ ẹbí náà jọrán. I like it as you're singing for me. Okay, you like it tí mo ṣe ń kọrin fún ẹ wọn bí kúlíkúlí dà bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ pàjà orí ṣúgà ò lè burú títí kó lóun láìkí gàrí ìwọ ló sọ̀rọ̀ bí eléyìí ìfẹ́ tí mo ní sí ẹkúlé àtẹ̀pá ni tó má jọ pàdé nísàlẹ̀ gàrí ẹ̀mí ẹ̀ tó fẹ́ mú àlàáfíà ni fún. I will love you today tomorrow no more if I marry today we are married forever. Baby o sórí nǹkan tí kúlíkúlí ti fi ojú ẹ̀ parí nísàlẹ̀ gàrí àwọn tálákà ló lè ròyìn nǹkan tí mo sọ yìí àwọn tálákà ló lè ròyìn kò sí nǹkan tó lè gbà bẹ́ẹ̀ I marry you today tomorrow no more we are married today we are no dey marry forever o. All the things you do to me, you show me love. Mo ń bọ̀ jẹ́ sáré pé mọ́ èmi kí mo fẹ́ má lè jò wá. Kí ló ń dòwó? Ẹ ló ya ní fowó ṣe mo ti ń bọ̀ lọ́dọ̀ yín báyìí mo dẹ̀ mú àlejò kan bọ̀ báyìí nísìnyí inú yín máa dùn sí àlejò yìí o ẹ kọ̀ bá mi ṣílẹ̀kùn sílẹ̀ ẹjọ́ ẹ má tilẹ̀kùn ṣẹ́ gbọ́ mo fẹ́ wọlé kan lẹ̀ ni. Kò sí wàhálà ẹ bá mi ṣílẹ̀kùn sílẹ̀ ṣẹ́ gbọ́ mo ti fẹ́ wọlé bẹ́ẹ̀ mi ní pẹ́ délé yín gan ojú ọ̀nà bẹ́ẹ̀ gan in fact mo ti fẹ́ dẹnu géètì kò sí wàhálà mo ti ń bọ̀ bẹ́ẹ̀ yẹn. Pẹ̀lẹ́ máa ìjà pẹ̀lẹ́ ọkọ mi. Ẹ pẹ̀lẹ́. Báwo ni mo máa ti surprise yín dúlé ni wà láì tí ẹ bá rí version obìnrin tí mo gbé wálé fún yín tí ẹ bá ti kọ́kọ́ dákú náà pé ṣé èmi nìkan ni mo fẹ́ máa jẹ́ṣẹ́ yìí wà láì inú yín máa dùn gan mo gbé obìnrin wá ní tí mo fẹ́ fẹ́ sílé tó dẹ̀ sí nǹkan tó máa yà wá. ìyẹn sọ pé ẹ lè bọ́ mi pẹ̀lú bí lè ṣe fáyìn nítorí pé step father ni mo nílẹ̀ olórí burúkú ọkọ yìnyín ó ètì mi. má ṣèpè fọkọ mi ìgbà tí dádì ẹ ti sá lọ ni mo ti fẹ́ òun ló ń kẹ́ mi òun ló rẹ lọ primary school èwo wà ní kó má ṣépè fún èmi ò like gbogbo eléyìí lọmọbìnrin tó mú wá lọ mú wá kí n rí lọ mú wá. ṣé wàá mo ti ṣẹlẹ̀ wípé ṣé ẹ rí ọmọ yìí mo láìkẹ́ ẹ̀gbọ́n ìgbà yẹn wá ń kọ́ ṣàlọ́ mú wá kí n rí náà. mo lè filẹ̀ ni mo sọ fún yín. mi ní kò filẹ̀ ṣé mo ti rí nǹkan tó fẹ́ fẹ́ ni. mo sọ fún yín sílẹ̀ náà ni pé kó tó di pé ẹ máa sọ pé bóyá mi ò ní lè fẹ́. mi ì tí rí nǹkan tó fẹ́ fẹ́ lọ mú wá nú. ẹ ṣe mọ́ ni I love you but mo máa love ọmọ ìgbì yìí náà o àwọn máa ṣọ́ọ̀kì ìfẹ́ yẹn lágbára gan. so èmi tí mi dẹ̀jẹ̀ lé ẹ lórí o máa love obìnrin mi ò ju èmi lọ. ṣáà lọ mú wá kó tó máa ká lòlò dáadáa Ọlọ́run ló mọ obìnrin tó mú wá tó ń sọ pé kì í rin èmi á wá sọ fún un love obìnrin mi jù mí lọ ká ṣàṣìírí iná tó bá jọ mọ gidi. Let's go. Ya wọlé. Kí ló ṣẹlẹ̀? I cannot enter.
kò gbà ẹ́ ní. Yes. Ilẹ̀kùn yóò gbà ẹ́. Mo wọlé, mo jáde, mo wọlé. Ìyá wọlé. Wọlé fúnra ẹ̀ mọ́ fún ẹ̀. Wọlé. Ẹ̀dá. Ìlọ́kọ̀ yìí lè ṣe wọlé pàpọ̀ wọlé. Kí ló ṣẹlẹ̀? Kò gbà ẹ́ ní. Yeah, just bring chair outside and stay here. We cannot stay here, máa wọlé ni o. Ìgbélé tó máa fi stay here. Ṣé bó ni mo jáde, mo dẹ̀ tún wọlé. Mo dẹ̀ tún jáde padà. Mo dẹ̀ tún wọlé. Wọlé fúnra ẹ̀ mọ́. Ilẹ̀kùn yóò gbà ẹ́ nìyẹn o. Just bring chair outside. Ó yẹ kó lè wọlé náà, ṣé bí ọ̀nà ni mo wọlé náà. Ibi ni mo wọlé. In fact, gan ayé ojú ti ṣẹ́kù náà. Ayé ti ṣẹ́kù. Try lẹ́ẹ̀kan sí. Wọlé. Gbẹ́sẹ̀ yẹn. Ẹ̀kọ́. Kò lọ mọ́. Jẹ́ kí n kúkú wá nǹkan tí màá fi wó ilẹ̀kùn. Kò sí nǹkan tá a fẹ́ ṣe sínú ilé o máa wọlé sí. No, there's no need. Just bring chair. Let's stay outside. Ẹ bá mo ṣe máa mú ìyàwó wọlé tí ò ní wọlé tó jẹ́ pé ìtanimọ̀ mi ti máa wá bá ẹ sọ̀rọ̀ náà. Ó máa papà wọlé náà ní jẹ́ ń wọlẹ̀kùn sẹ́. Just bring chair. Don't worry. Pé wà dúró síta bí. Yes. Ẹ jẹ́ kúkú lọ sọ fún ẹ̀mí gbà pé o ti dé síta ń wà ẹ̀. Ṣé o ti gbọ́? Okay. Ẹ wò mọ́ ẹ̀mí. Kí ni? Mo ilẹ̀kùn yín kéré o. Kí ló mí ṣé òní ló ti ń wọlẹ̀kùn yín? Kí ló mí bá ẹ ó kéré? Ẹ bọ̀ tí kò tiẹ̀ ti wà lánàá. Ṣé rí ẹ jẹ́ ká lọ ṣèpàdé yẹn ta. Pàdé o lè mú ìyàwó ẹ wá bá mi ní kí ni gbogbo ilé o lè mú. Ẹ ní sùúrù mo ti mú dé. Ìyàwó mi ti wà bí ìfà tó wà lẹ́nu ẹ wò. Ìyá ìyàwó ló mú wá ni àbí? Ẹ má sọ bẹ́ẹ̀ ṣe má kí lẹ̀ ń sọ̀rọ̀ ẹ fẹ́ bẹ́ẹ̀ kó máa gbọ́ nǹkan tẹ́ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ máa sọ̀rọ̀ náà. Kí ló mí pé kí n má ra sọ̀rọ̀ kí ló mí by that? Ṣé ìyá ìyàwó ló gbé wá bá mi àbí ìyàwó? Ní sùúrù. Àbójú ń dùn mí ni. Yóò láìkẹ́ ẹ̀ náà màá bínú ṣe yín o. Ojú máa ń dùn mí kẹ̀. Ṣé mo kàn tó ṣẹlẹ̀ ní sùúrù mẹ́rin mọ́ ìníṣẹ́ ní sùúrù. Ní sùúrù ṣé gíláàsì ni àbí mi rí dáadáa? Ẹ ní sùúrù ẹ bò gíláàsì. Ṣé ẹni bó ṣe wà olówó gan-an òun fẹ́ máa bọ́ mi bó ṣe wà yẹn. Ọlọ́run ní jẹ́ orí ni ẹ ò kì í ṣe èrò. Mo mi ẹ mo mọ̀ mi ò ṣe rò òun ló fẹ́ máa bọ́ mi bó ṣe wà ó dẹ̀ máa fún mi ní sálárì bó ṣe wà yẹn ó ló máa padà sanwó ilé mi ṣé sanwó ilé fún mi ẹ mọ̀ mo yẹ gbalé náà. Kò dé wá le tó yẹn kí ló ṣẹlẹ̀ ilẹ̀kùn yìí tó kò sí báwọn èèyàn máa ń sọra yẹn àwọn èèyàn máa ń wọlé sọ pé kó wọlé. Ilé extra large ni kò lè wọlé mo ti try láti. Try jẹ́ ń wò. Kí n fà wọ́ nílẹ̀ sọ. Jó wọlé. Ẹ wò ṣé ẹ rí i pé mo ti fà kò lọ ẹ kọ̀ wí fún sí bẹ́ẹ̀ pé pẹ̀lẹ́ ìyàwó mi ẹ kọ̀ wí fún sí bẹ́ẹ̀ kì í sọ fún ilé ẹ̀kọ́ yẹn pé ṣáláàjì ni pé kò ní wọlé mo sọ fún pé kò ní wọlé ṣé ẹ rí báyìí pé kò wọlé mo ti sọ fún yín náà ilẹ̀kùn yìí náà kéré kò yẹ kí ilẹ̀kùn rí bẹ́ẹ̀. Gbà sí o ò lè fẹ́ o ò lè fẹ́ yàn tí mo o ò lè fẹ́ o ò lè fẹ́ kíní tí mò ń wò. Ọ̀rọ̀ máa pariwo jàre ọ̀rọ̀ máa pariwo ló ń ṣe yín. Mo náà ò lè fẹ́. Ẹ tún pariwo màá náà bí yé mi ò láìkẹ́ o. Ẹ máa gbà mí. Ọjọ́ mi sùn ọjọ́ ilẹ̀ ti fún mi lówó last mo ti gbà pé mi ò lè fẹ́ ọjọ́ ilẹ̀ ti fún mi lówó last. Ọkùnrin ni ẹ wàá ṣiṣẹ́ mi ìyá ẹ wàá fún lówó èmi kọ́ ni màá fún ẹ lówó ó ti dàgbà mo ti bọ́ ẹ tó. Mo ti àgbè ẹjọ́ ṣẹ́ lè fẹ́ mi. Ọlọ́run jẹ́ ń fẹ́ ọmọ Ọlọ́run jẹ́ ń fọmọ o ò lè gba ibi tí o gbà jáde kó má gbà wọlé padà kò possible. Mo ti àgbè ẹjọ́ mo fọlọ́run bẹ̀rẹ̀ mi ò ní lè fi lẹ̀ I'm sorry to say. Mo ló máa fẹ́ lè lẹ̀. Ok báwo mo ṣe fẹ́ sílẹ̀ báyìí. O máa fẹ́ lè lẹ̀. Mi ò ní lè fi lẹ̀ ṣẹ́gbọ́n máa fẹ́ dọjọ́ ẹgbó ni pósì mi nìyẹn ikú mi nìyẹn ẹ̀sà òkú mi nìyẹn ṣọ́ọ̀ṣì mi nìyẹn áńgò mi nìyẹn ìgbélérí ìgbàlà mi nìyẹn gàrí mi nìyẹn ṣúgà mi nìyẹn ẹ̀pà mi nìyẹn. àfi tí bá kú. ẹkú ìgbà torí mi ò ní lè fi lẹ̀. O máa mí nẹ. Mo mí nẹ. Kí n kú. Ẹ kú o. Mo máa fẹ́ kú. Ẹ kọ́kọ́ kú o. Mo fẹ́ kú. Ẹ fẹ́ kú lòtọ́. Ẹ máa kú lòtọ́. Ẹ wò mẹ́rin tẹ́ bá ti dọ́rùn kẹ́ bá mi kí wọn bí òun lè fi máa ní mí lè fi máa ilẹ̀ ṣẹ́gbọ́n ẹ bá mi kí wọn àwa méjì jìnnà làjọ máa padà sí yín ṣẹ́gbọ́n ọrùn yín rèé o
ó ṣẹlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ Kasala rẹ́kẹ̀rẹ́kẹ́ ló ń ṣẹlẹ̀ o Kasala.